Nínú fọ́nrán ilẹ̀ àti máa ṣe àfihàn àwọn àgbà òṣèré tó jẹ́ wípé wọ́n lámìlaka wọ́n lu nínú eré orí ìtàgé. Kò tún wá gbẹ̀yìn síbẹ̀ tó jẹ́ pé wọ́n tún wá mú àwọn èso ara wọn wọnú eré orí ìtàgé táwọn náà dé là tí wọ́n lu. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí bàbá wa Jídé Kòsọ́kọ́. Jídé Kòsọ́kọ́ jẹ́ gbajúgbajà òṣèré tó jẹ́ wípé ó là ó lu nínú eré orí ìtàgé. Kò tún wá tán síbẹ̀ bí kò sí wípé a bí ní ọdún 1954 ní ilé tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún méjìdínláàádọ́rin 72 years. Ó tún wá fi ọmọ rẹ̀ Ṣọlá Kòsọ́kọ́ ìyẹn arábìnrin tí ó rẹwà tó jẹ́ pé ó jẹ́ gbajúgbajà òṣèré nínú eré orí ìtàgé. Ó fi sínú eré orí ìtàgé tó jẹ́ pé ó náà dé là olùmẹ̀. A bí ní ọdún 1980 nílé tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta. Ẹ wò kò tún wá tán síbẹ̀ o. Òun náà tún wá ní àbúrò tí à ń pè ní Bídèmí Kòsọ́kọ́. Bídèmí Kòsọ́kọ́ yìí ó rẹwà púpọ̀ nígbà tí ó fi máa ń ṣe eré orí ìtàgé. Tọ́rọ́ tí ń bẹ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ lásán gan kò gbẹ̀yìn. Ó wá jẹ́ ọmọ tí a bí ní ọdún 1980 tó jẹ́ pé ó jẹ́ ọmọ ọdún méjìdínlógójì ìyẹn 38 years old. Ní báyìí a máa sọ̀rọ̀ nípa Adéyẹmí Afọláyan. Bàbá yìí jẹ́ àgbà òṣèré nígbà ìwáṣẹ̀ tí wọ́n dẹ̀ tún dá àwọn ọmọ wọn sínú eré orí ìtàgé tí a bí wọn ní ọdún 1940 bọ̀ wọ́n kú ní ọdún 1996 tí wọ́n kú ní ọdún 56 years ìyẹn mẹ́rìndínlọ́gọ́ta. Wọ́n bí ọmọ tí a mọ̀ sí Kúnlé Afọláyan. Òdú ní Kúnlé Afọláyan kò kí ń ṣe àìmọ̀ fún olóko nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé tó jẹ́ wípé àwọn ganan tún dá eré sinimá Yorùbá sílẹ̀ ní orí Netflix ìyẹn Aníkúlápó. A bí wọn ní ọdún 1974 tó dẹ̀jẹ̀ kan jẹ́ ọmọ ọdún ọ̀kànléníàádọ́ta ìyẹn 51 years. Kò tún wá gbẹ̀yìn síbẹ̀ o. Lẹ́yìn sí pé wọ́n tún ní ẹ̀gbọ́n nínú eré orí ìtàgé tí a mọ̀ sí Mojí Afọláyan. Mojí Afọláyan náà fẹ́ ẹni tí a mọ̀ ní Òjò Pàgógó. Eré orí ìtàgé náà ni arákùnrin náà ṣe. Mojí Afọláyan jẹ́ ẹni tí a bí ní ọdún 1968 lélẹ̀ tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta ìyẹn 58 years. Kò tún wá tán síbẹ̀ o bí kò ṣe wípé a tún rí Àrẹ̀mú Afọláyan. Eléyìí náà gbajà nínú eré orí ìtàgé. Ẹ wò a bí wọn ní ọdún 1980 lélẹ̀ tó jẹ́ kan jẹ́ ọmọ ọdún márùndínláàádọ́ta ìyẹn 45 years. Gbogbo ọ̀nà là tí wọ́n lu nínú eré orí ìtàgé kan náà tí a ń sọ yìí. Adéyẹmí Afọláyan náà ni ó bí wọn o. Wọ́n jẹ́ gbajúgbajà òṣèré. Ẹ wò kò tún wá tán síbẹ̀ o bí kò ṣe wípé a tún wá rí Gabriel Afọláyan. Gabriel Afọláyan ni a bí ní ọdún 1985 sí ìpínlẹ̀ Kwara tí ó dẹ̀ jẹ́ ọmọ ọdún ọ̀kànléníogójì ìyẹn 41 years. Gbogbo ọ̀nà gbajúgbajà o. Wọ́n jẹ́ olókìkí ọmọ nínú eré orí ìtàgé. Gbogbo wọn ni wọ́n sì ń gbé orúkọ Afọláyan ní àrùgẹ. Kò tún wá tán síbẹ̀ báyìí ni a máa sọ̀rọ̀ nípa Adébáyọ̀ Sàlámì. Adébáyọ̀ Sàlámì jẹ́ gbajúgbajà àgbà òṣèré tí a bí ní ọdún 1953 sí ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ọmọ Ìlọrin ni wọ́n jẹ́. Wọ́n bí àwọn olókìkí ọmọ tí a tún mọ orúkọ bàbá yìí sí Ọ̀gá Bello. Wọ́n bí àwọn olókìkí ọmọ tí a mọ̀ sí Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ ni ọmọ olókìkí tí Ọ̀gá Bello ìyẹn Adébáyọ̀ Sàlámì bí tó jẹ́ pé ó dẹ̀ ń gbé orúkọ wọn ní àrùgẹ tó gbé múvì sinimá Yorùbá kan jáde tí ó sì làmìlakánú rẹ̀ tí a mọ̀ sí Jagun. Ó tún gbé ìkan náà jáde Àgẹ̀sìnkólé. Òun náà ló sì tún gbé 7 Doors tí gbogbo wa tún mọ̀ sí Ilẹ̀kùn Méje. Ó gbajà a dẹ̀ bí ní ọdún 1972 lélẹ̀ tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún mẹ́tàléníàádọ́ta ìyẹn 53 years old. Òun ni Fẹ́mi Adébáyọ̀. Kò tún wá tán síbẹ̀ o bí kò ṣe wípé a tún rí ibi tí Fẹ́mi Adébáyọ̀ ti gba àmì ẹ̀yẹ nínú eré orí ìtàgé kí ẹ bá lè mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ orí ọwọ́ mú nínú eré orí ìtàgé. Olókìkí ọmọ sì ní pẹ̀lú
ọmọ tó jẹ́ wípé ó gbé ògo ìdílé yọ òní Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Gbogbo ìdílé Adébáyọ̀ sì mọ̀ wípé olóríire ọmọ ni. Kò tún wá tán síbẹ̀ bí kò ṣe wípé a tún rí Tọ́pẹ́ Adébáyọ̀. Tọ́pẹ́ Adébáyọ̀ yìí ni òun náà jẹ́ gbajúgbajà òṣèré, ṣùgbọ́n ní ẹ̀yìn iṣẹ́ ni òun wà bí tí a mọ̀ sí director nínú eré orí ìtàgé. Òun ni adarí. A bí ní ọdún 1980 lélẹ̀ tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta, ìyẹn 46 years. Ní báyìí la máa sọ̀rọ̀ nípa Ibrahim Yekini tí gbogbo wa mọ̀ sí Ìtẹ̀lẹ̀ the Icon. Ó jẹ́ gbajúgbajà òṣèré tí ó lámìlaka nínú eré orí ìtàgé tí a bí ní ọdún 1977 sí ìpínlẹ̀ Ògùn, tí ó dẹ̀ jẹ́ ọmọ ọdún ọ̀kàndínláàádọ́ta, ìyẹn 49 years. Ó jẹ́ gbajúgbajà òṣèré. Tẹ́ bá ń gbọ́ Kọ́lé Oṣó, òun ló gbé Kọ́lé Oṣó jáde. Ọmọ rẹ̀ tí a mọ̀ sí Quadri Yekini, òun ni a bí ní ọdún 2009 lélẹ̀ tó jẹ́ kó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún, ìyẹn 17 years. Ọmọ yìí ni a pè àkọlé orúkọ rẹ̀ ní Oṣówandé nínú eré Kọ́lé Oṣó tí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the Icon gbé jáde, tó náà sì jẹ́ gbajúgbajà nínú eré orí ìtàgé. Ní báyìí la máa sọ̀rọ̀ nípa Adéoyè Adéwálé tí gbogbo wa mọ̀ sí Ẹlẹ́ṣọ̀. Ó jẹ́ gbajúgbajà òṣèré tí ó sì máa ń dẹ́rìn pòṣónú. A bí wọn ní ọdún 1959 lélẹ̀ tó jẹ́ kan jẹ́ ọmọ ọdún àádọ́rin, ìyẹn 70 years. Kò tún wá gbẹ̀yìn síbẹ̀ o, bí kò ṣe wípé wọ́n tún wá ní ìràwọ̀ ògo ọmọ tí ó jẹ́ Adéoyè Adéyẹmí tí ó gba àwọn èèyàn mọ̀ sí Yẹmí Ẹlẹ́ṣọ̀. Òun náà jẹ́ gbajúgbajà òṣèré tí ó sì tún jẹ́ adẹ́rìn pòṣónú aláwàdà tí a bí ní ọdún 1989 tí ó jẹ́ kó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógójì, ìyẹn 36 years old ní Adéoyè Adéyẹmí tí ó gba àwọn èèyàn mọ̀ sí Yẹmí Ẹlẹ́ṣọ̀. Yẹmí Ẹlẹ́ṣọ̀ jẹ́ gbajúgbajà tó jẹ́ pé lórí ìkànnì YouTube, TikTok, Facebook, Instagram àti gbogbo ayélujára ni ó fẹ́ mọ̀ ní aláwàdà. Èyí ni àwọn àgbà òṣèré tí ó jẹ́ wípé wọ́n lámìlaka. Àwọn ọmọ wọn gan wọ́n sì là wọ́n lù nínú eré orí ìtàgé. Tẹ́ bá fẹ́ púpọ̀ rẹ̀ sí subscribe kẹ́dẹ̀ comment ẹ̀. Ojútáyé Gist TV, kindly subscribe.